ọmọkùnrin ni tẹ̀sí fún entire Yorùbás. A fọ̀rọ̀ lọ yín láì mọ̀ pé aláròkiri ni yín. Atúnika fẹ̀yìntì yín pé a ní àwọn bàbá kan, àwọn ọmọ Awólọ́wọ̀ ló tẹ̀lé wọn. Awólọ́wọ̀ ní tẹ́ bá ti sọ̀rọ̀ bí the inspiration of Awólọ́wọ̀ ó ti gbé wọn wọ̀, ó wà lọ́kàn wọn. A mọ̀ pé igi ẹlẹ́gùn ni yín. Wọ́n ti ń pa ìtànkìtàn lórí Afẹ́nifẹ́re bí wèrè Ràṣídì Olúwo ṣe ń pa ìtànkìtàn lórí Ilé Ifẹ̀. Torí pé tẹ́nìyàn ò bá dúró déédéé, ohun tó bá yẹ kẹ́nìyàn ó ṣe tí ò bá ṣe, wọ́n á pa ìtànkìtàn lórí ẹ̀. Apariwo Ọ̀jájá, Bàmí Ọ̀ọ̀ni of Ifẹ̀, ìrìn àpọ́nlé ló yẹ kọ́ba ó rìn. Ọba ò gbẹ́dọ̀ rìnrìn kí ló bá èyí wá, kò gbẹ́dọ̀ rìnrìn àbùkù. Aṣọ tó di extent pé kábíyèsí ẹ ti ẹ̀wà wò kọ́ ṣe ọba Ọ̀bìní ṣàṣà pátí lẹ máa dé tẹ máa bá a. Ṣùgbọ́n nígbà tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ò gbọ́, ó wá gbé Olúwo jáde. Olúwo wá ń pa ìtànkìtàn lórí Ọ̀ọ̀ni of Ifẹ̀, ó wá ń pa ìtànkìtàn lórí Ilé Ifẹ̀. Torí pé àti pẹ́ lórí míkímí èsìkéèsì tí wàá bá wà ń bẹ̀. Afẹ́nifẹ́re wọ́n ti ń pa ìtànkìtàn lórí yín pé Afẹ́nifẹ́re belong to PDP, belong to APC. Ṣùgbọ́n àwọn bàbá wa, the foundation of Afẹ́nifẹ́re is not a political party. They are pure Yorubas, good leaders that have a good vision for the Yoruba race. Ṣùgbọ́n wọ́n ti ń pa ìtànkìtàn lórí yín náà. Bàbá wa tó ń pa ìtàn, ẹ dákun abẹ̀yìn lórí torí Ọlọ́run. Ẹ máa béèrè ìtànsà. Àwọn ọmọdé mi a máa mọ̀ tẹ̀jú àgbàlagbà lọ́tà ní bàbá nígbà báyìí. Tó bá béèrè lọ́wọ́ ìpè bó ló ṣe á ní mo lọ béèrè lọ́wọ́ bàbá báyìí ni. Àwọn tó wà nínú PDP tó wà nínú APC, they are not Afẹ́nifẹ́re. They are Abatẹnijẹ́. Because the genesis of Afẹ́nifẹ́re was not a political party. Ṣé gbọ́ mi sá? Torí nínú fọ́nrán tí mo rí wò yẹn tán sẹ́ndì sí mi, mo ní kò tún jẹ́jẹ́ yìí torí bíi 2 weeks ago mo pè yín fún àwọn ọ̀rọ̀ kan tí mo dẹ̀ rò pé ó yẹ kátúnṣe ó ti wà lórí àṣà àgbàlagbà tí ẹ jẹ́ kí àtúnṣe wà ń bẹ̀. Ẹ dárúkọ pé iye ẹgbẹ́ tó wà ní ilẹ̀ Yorùbá, ẹ wá dárúkọ pé Afẹ́nifẹ́re ló lórí ẹgbẹ́ gbogbo ilẹ̀ Yorùbá. Yes. Pé PDP ń bẹ lára wọn, APC ń bẹ lára wọn. That is my disagree with you, sir. No. Ẹ lọ bàbá, ẹ lọ bá àwọn àgbààgbà bíi ti yín kẹ́ béèrè ìtàn. The foundation of Afẹ́nifẹ́re. Àwọn tó wà ń bẹ̀ lénìí náà torí Afẹ́nifẹ́re kodò ló jẹ́ kí ìtànkìtàn máa torí wọn ṣe kíni máa jáde síta. Èkejì tó tún dàbí rẹ̀, ẹni Nàdẹ́kò was not a Yoruba group. Nàdẹ́kò was not a Yoruba group, sir. Wọ́n dá Nàdẹ́kò lẹ̀ to fight military because of democracy, crazy demo tá a wà lórí ẹ̀. Torí I can remember one of the Nàdẹ́kò member, Dan Suleiman, was not a Yoruba man, sir. Ṣé sir, you can grant interview. Ẹ má jẹ́ ká máa dorí ìtàn Yorùbá kodò. Ẹ má jẹ́ ká máa fi ìtàn Yorùbá ká máa fi láre. Nàdẹ́kò ìṣẹ̀gbẹ́ Yorùbá. Nígbà tẹ́ bá ní Nàdẹ́kò ẹgbẹ́ Yorùbá, níbo lẹ fi Yorùbá Council of Elders sí? Nínú àwọn Afẹ́nifẹ́re nígbà tó ti rí pé nǹkan ń dàrú, mo ti sọ̀rọ̀ PDP àti APC níbẹ̀.
pé only one man register 3 political party, but they register that political party kì í ṣe in the name of Afẹ́nifẹ́re o. Kẹ́ gbọ́ mi sá. The last one tí wọ́n fi pe Afẹ́nifẹ́re ní ẹgbẹ́ Yorùbá nítorí pé àwọn kan dá ààrẹ sí tí wọ́n bá nínú PDP tí wọ́n bá nínú APP lẹ́ni pé ọmọlúàbí làwa àwa ò lè bá àwọn eléyìí tó làwọn èèyàn fi ń pe AD ní ẹgbẹ́ Yorùbá. It is because àwọn tó wà ń bẹ̀, majority of them, that we believe that they are real Awólọ́wọ̀. Àwọn bí bàbá wa Abraham Adesanya, bàbá kan wà, mo ti gbàgbé orúkọ wọn, ṣé Aláyàndé ni? No. Ìbàdàn ni bàbá yẹn wà. Ìbàdàn. Mo ti gbàgbé orúkọ wọn. Ẹni pé pure Yorùbá ni. Ṣùgbọ́n mi ò blame yín bàbá mi, torí bàbá lè jẹ́ fún wa. It is because those people are called themselves ọmọlẹ́yìn Awólọ́wọ̀ tí wọ́n di Afẹ́nifẹ́re múlẹ̀ ní arúgún ni wọ́n. Òun ló jẹ́ ká máa pa ìtàkìtàn lórí wọn. Afẹ́nifẹ́re was not a political party. Afẹ́nifẹ́re did not belong to APC, to PDP. No, tẹ́ bá ń ránkì Afẹ́nifẹ́re tàbí tẹ́ bá ń dárúkọ àwọn ẹgbẹ́, ẹ má dárúkọ Afẹ́nifẹ́re mọ́ ẹgbẹ́ olóṣèlú. In the old days, a rí àwọn bàbá tó jẹ́ mẹ́mbà Afẹ́nifẹ́re that they did not belong to any political party. Káwa tó jáde àgbà research. Òrèrè títà fi sọ wípé àwa ọmọ Yorùbá o àti pẹ́ lórí òkè ijó o, àwa ọmọ Yorùbá o ẹjá padà sórísun wa o, bá lọ bẹ́ẹ̀ àlọ́ bá lọ àbọ̀ o, tí a bá tètè padà síbi tí a ti wá, nǹkan ọ̀tẹ̀yìn omi ọ̀tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Ọ̀rẹ́ o, wọ́n ti ń dorí ìtàn Yorùbá kodò. Torí pé Yorùbá a tètè sọ fáwọn Afẹ́nifẹ́re yìí pé wọn ò fẹ́ wa fún rẹ̀, wọ́n ń dayé wa rú ni mo fi gbé wá láṣálẹ̀. Mo wá wò pé kí n pe tọ́pìkì yẹn ni pé ká béèrè lọ́wọ́ wọn pé ṣé Afẹ́nifẹ́re tí Awólọ́wọ̀ dálẹ̀ rèé láti dúró gẹ́gẹ́ bí olùgbèjà ọmọ Yorùbá tí àwọn bàbá kan ti wá ń pa ìtàn lórí wọn náà, tí wọ́n ti wá ń categorize Afẹ́nifẹ́re and PDP and APC together pé ẹgbẹ́ 25 náà ló wà ní Yorùbá nàbẹ́ ẹgbẹ́ 35. No, Afẹ́nifẹ́re dá yàtọ̀. Àwa mọ bàbá kan gbà ẹ lọ́dọ̀ wa lọ́hùn. He was one of the Afẹ́nifẹ́re pioneer. But Baba did not play politics. He did not all the Afẹ́nifẹ́re play politics. And if you want to play politics, you will go on your own, not in the name of Afẹ́nifẹ́re. Làwa fi ń béèrè sá pé ṣé Afẹ́nifẹ́re èyí tí Awólọ́wọ̀ dálẹ̀ tó tọ̀rọ̀ Yorùbá mọ́mọ́láyà wọn, Afẹ́nifẹ́re ìgbà yẹn tó bá jẹ́ Yorùbá tó tàsé àgẹ̀rẹ̀ tó ṣe tí ó dá nílẹ̀ Yorùbá, Afẹ́nifẹ́re will confront you, not Afẹ́nifẹ́re of nowadays that they are always fighting for brown envelope. Ẹjọ́ ẹ má dorí ìtàn Yorùbá kodò. Ogún kan tí Olódùmarè tó fún àwọn bàbá wa tá a gbà lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn. Ẹ má dorí ìtàn Yorùbá kodò. Ara ni Yorùbá. Ẹ má dorí ìtàn Yorùbá kodò. We are bleeding. Ẹ má dorí ìtàn Yorùbá kodò. Ìrìndí nìyẹn nígbà tá Afẹ́nifẹ́re ò ṣeun. Ohun tí a torí ẹ̀dá Afẹ́nifẹ́re lẹ̀ tí wọn ò ṣe é, làwọn ọmọ Yorùbá fi sọ wípé ṣé Afẹ́nifẹ́re làwọn eléyà àbí ẹgbẹ́ ọ̀dájú, àbí ẹgbẹ́ arúgún, àbí ẹgbẹ́ akótiléta. Jábí wọn dáadáa o.
àṣé bàbá mi kan ti ń dá wọn lóhùn. Bàbá mi praise 3 àná sọ̀rọ̀ ní ayé yín. Oṣù kẹta ìyá ayé yín ò ní ta o. Agbára yìí fọkòtò ilé ayé yín ò ní fọ yìí. Nítorí mo sọ the purpose ojúṣe ohun tí a bá ti tá a torí ẹ̀ gbé nǹkan kan kalẹ̀, ojúṣe tá a torí ẹ̀ gbé nǹkan kan kalẹ̀ tó bá ti sọ ojúṣe yẹn nù tí ò ṣe kò wúlò mọ́ náà nìyẹn. A wá wà jobless. Ọmọdé á débẹ̀ especially tó bá jẹ́ aṣọ ò bá ara aṣọ yẹn ní billions of naira tí ò bá ti wúlò mọ́ níbi tó bá sọ sí ọmọdé á débẹ̀ á fi nu ojú, ẹni tó máa fi nu ọwọ́ á fi nu ọwọ́, ẹni tó máa fi nu ẹsẹ̀ á fi nu ẹsẹ̀, nítorí pé kò ṣojúṣe ẹ̀ mọ́, á wá di àkísà. Làwọn Yorùbá fi máa ń sọ wípé àkísà náà ti lo gbàrí. Ṣé Afẹ́nifẹ́re tí bàbá wa Awólọ́wọ̀ tó dálẹ̀ lélẹ̀ tó fi sọ wípé àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re in the constitution of Afẹ́nifẹ́re ẹni tó bá ti dàgbà jù nínú wọn náà ti máa ń ṣe meeting. Nígbà tí bàbá wa Awólọ́wọ̀ dágbére fún ayé pé ó dìgbò ṣe, wọ́n gbé meeting from there ó di Ọ̀wọ̀, and the majority of people did not know pé ìlú Ọ̀wọ̀ yẹn gangan náà ti dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re yẹn lẹ̀ tán pé àwọn ní Afẹ́nifẹ́re. Bàbá wa Adékúnlé Ajáṣí kú tán, wọ́n gbé from Ọ̀wọ̀ ó di Ìjẹ̀bú Igbó lọ́dọ̀ bàbá wa Pa Abraham Adésanya. Ṣé mọ̀ pé ó yàtọ̀? Ẹgbẹ́ Afẹ́nifẹ́re yàtọ̀ sí political party. Ẹ lè dá political party kí Dìgbòlugi kó jáde láti north kó join, kí Dìgbòlugi kó jáde láti ilẹ̀ Ìgbò kó join, kí Dìgbòlugi ilẹ̀ Yorùbá kó jáde kó join. That is political party.